Àyìnkẹ́ adé mi tó ṣe ọmọ ìjọ rẹ̀ bẹ́ẹ̀ ni bíbí mi máa wí o Àyìnkẹ́ adé mi Àyìnkẹ́ ló wà mí lẹ́nu ó rí live ọ̀gá wa àti ẹ̀mí sí ẹ̀ka àbọ̀járe ẹ̀yìn èèyàn wa lórí ètò Miliki Express lẹ́nu ẹ̀mọ̀ mo sọ fún pé tá a bá máa fi lọ tá a bá máa fi padà dé àlejò wa sí wa ń kalẹ̀ ṣẹ́rí àlejò tèmi ń sọ̀rọ̀ wọn yìí èmi láìkí wọn fún kankan wọ́n níṣẹ́ bíi 2 mẹ́ta tó dẹ̀jẹ̀ wípé wọ́n ṣe kókó ojú òṣùwọ̀n ṣe pé onígẹ̀ẹ́sì ló ní jack of all trade master of none rárá o ayé àwa Yorùbá yẹn sí àti yí padà jack of few trade master of all ni ó bá jẹ́ṣẹ́ 2 ló mọ̀ ṣe dáadáa bó jẹ́ 3 ni ṣe dáadáa bó jẹ́ 4 ni ṣe dáadáa káwọn èèyàn gbọ́ mọ̀ pé Sàdánkátà bọ̀bọ̀ yẹn ó ń kọrin ó ń act ó tún ṣe kíni ó tún ṣe business tó dẹ̀ yẹ pé ìkan òdì kan lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àlejò wọn náà ti wà ń kalẹ̀ bẹ́ẹ̀ ni olórin ni wọ́n eléré orí ìtàgé ni wọ́n tún ṣe káràkátà àwọn náà ni mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Ọ̀túnba Lẹ́gẹ́lẹ́gẹ́ Miami. Ẹ káàbọ̀ sórí ètò sá. Ẹ rà máa. Ṣé wàá pa? Ṣé àríwá mi? Ministry yẹn máa lọ wájú máa. Àmì o èmi náà bá yín gbọ́ ládùúgbò. Ẹ ti gbórúkọ yín jáde. Ní àlọ́ ilẹ̀ pàṣẹ ọ̀sẹ̀ bá máa rí báyìí ẹnu yá spring èèyàn ajá dànù. Bẹ́ẹ̀ni wọ́n tẹ̀ wọ́n lẹ́gẹ́ náà wọ́n try. Ọlọ́run dẹ̀dẹ̀ ká bá yín bẹ̀ tẹ́ ẹ̀ yọkùn síwájú tẹ́ ẹ̀ tún lọ sí ẹ̀yìn ẹ máa ọ̀rẹ́ ẹ̀ ní takú sọ́nù tó bá wà. Ẹ bá wa káwọn ará lé. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹ̀yin ará lé orúkọ tèmi ni Adams Kẹ́hìndé aka Ọ̀túnba Lẹ́gẹ́lẹ́gẹ́ Miami Ọ̀túnba Lẹ́gẹ́ wà fún Yorùbá movie Lẹ́gẹ́lẹ́gẹ́ Miami wà fún hip hop bẹ́ẹ̀ni. Ní hip hop lẹ́ńkọ̀. Hip hop ni. Kí ló dé ẹ̀rọ mi feel pé bóyá mi ìmọ̀ adúnú mi ìmọ̀ báwọn èèyàn ṣe máa ń ẹ̀mọ̀ ronú in the sense that mi feel pé bóyá tẹ bá ń kọ àpàlà àbí jùjú àbí èrò ti pọ̀ jùjú èrò ti pọ̀ fújì bóyá bí irú àpàlà ẹgẹ tàbí kẹ máa kọ wákà. Ọmọdé wákà. Ẹ̀wọ̀n pọ̀lẹ́ kan ló sọ pé ó ní táyé bá ti yí ká máa bá wọn yí báyìí ṣe bó ṣe ń bá yí. Kẹ ayé ló ń yí tẹ́ ẹ̀ bá yí àbí owó ló ń yí tẹ́ ẹ̀ náà fẹ́ ló ló bá. Ìrọ̀ ayé báyìí ṣe gbà. Lábàtẹ̀ ní káwù wọn máa láìpẹ́ wú náà. Àdéhùn ti kọrin tó tún wá tí tó tún ṣe business ẹ̀dùn náà èwo ló ṣáájú ní gbogbo àwọn ọmọ tẹ̀kólẹ̀. Eré orí ìtàgé àti iṣẹ́ orin ó ti pẹ́ àti kékeré mo ti fẹ́ràn ẹ̀. Lẹ ti fẹ́ràn ẹ̀. Bẹ́ẹ̀ni bọ̀ mo ń gbàládùn àpé kọ́lọ̀ mu wá sí ìmúṣẹ fún mi kó ṣeé ṣe àdẹ̀dúpẹ́ pé gbogbo bá ṣe rò bàdẹ̀ ṣe ń fẹ́ ó dẹ̀ ń bọ̀ sí i. Olúwa ṣe ẹ máa dúpẹ́ ẹ̀yà alẹ́. Bàbá wa gbọ́ lọ́rùn ọba tó bí. Allahu Akbar. Yorùbá àná bí. Sallallahu alaihi wasallam. Àti báyìí èwo ló ṣáájú ṣórin lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni àbí wọ́n wá ń fi soundtrack lọ yín. Ìgbà tó ọmọkùnrin yẹn ń lọ ó sọdá mọ́tò gbà. Ẹ ti gẹ̀ẹ́tì bóyá soundtrack ló fi lọ yín tẹ́ fi wò pé èmi náà dẹ̀ lè speak yé ni kí ni Fẹ́mi Adébáyọ̀ sí mi náà lè act àbí acting ló di pé tẹ́ bá kọ̀ wà ní set ẹ máa ṣe figidi ṣíṣí wọ́n wá ní bọ̀bọ̀ ẹ̀ máa wí sí talent lọ́kọrin fà èwo ló ṣáájú. Èyí tó ṣáájú gbogbo ni orin lọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọrin. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọrin ìgbà tó tó wáyé àmọ́ tó wà àwọn alẹ́ wa sọ pé mo lè act bí máa ń sọ̀rọ̀ pé mo lè act náà. Ọlọ́run ẹ wá wo iṣẹ́ ẹ dáná tẹ́ bá wo iṣẹ́ ẹ bá wo dáná mo fẹ́ kí mọ́tò gbà mí. Àtúkò ṣe eré ìtàgé arígbó tó ń lọ ọ̀rọ̀ tó wáyé nínú àdúrà wa ta gbà nígbà tá a kéré pé òun mi ká máa ta mọ́tò mo fi bẹ̀rẹ̀ ohun títà mi kí n máa bẹ̀rẹ̀ sí ni máa ta mọ́tò mi di import and exporter mo kó mọ́tò wọlé. So dábàá máa kọrin Ọ̀túnba Lẹ́gẹ́ mi ó importer exporter ó yá eléré orí ìtàgé ó náà ló máa kọ fún wo pọ́ńtà fún first album ló máa bá àdùn Àyìnkẹ́ mo máa fi tẹ̀ ẹ̀kẹ́ gbó èmi wọ́n dáadáa ẹ̀kújọ́ rẹ̀ á wá bá mi ṣe lórí ìwọ lè kọ́ fújì o wákà ló máa padà kọ last pé ìyárúkà òde ìyárúkà tá a lọ a ò tí ẹ̀jẹ̀ náà mọ̀ rárá ẹja sábàlù lájẹ eégún àgbàkò ló ní orí ẹni làjò kó lè wá orí ẹni làjò kó lè jẹ́ kó ní súra ọmọ ọ tún fi ẹni tó gùdù rẹ̀ ọmọ tí wọ́n já lù sí ní state tó bá yẹ pé wọ́n ń wò wá mi ìbáwá disappointed pé kí lẹ́yìn ṣe lẹ́yìn ò lè lulu sádúró orin tèmi kọ yìí but wọ́n good ọmọ tó mọṣẹ́
láti ìjọ tẹ wá ti bẹ̀rẹ̀ bíi mélòó a ní àwọn ọmọ bí àwọn album ẹyọkan méjì live performance kan báyìí ṣe mélòó lẹ ti ṣe. wáyé pé eré orí ìtàgé àti bá wọn ṣeré díẹ̀ náà a lè gbìyànjú àwa la ṣe yẹ fún tí Pasuma wà nínú ẹ̀ tó ti kò kálòlò rí nínú fíìmù rí yẹ fún nínú fíìmù bẹ́ẹ̀ ni Mr. Aigbe wà ń bẹ̀ Ìyábọ̀ Òjó wà ń bẹ̀ Ọ̀túnba Lẹ́gẹ́ tó jókòó iná wà ń bẹ̀ àti bọ̀dá mi ọmọ Bánkẹ́ àwọn náà wà ń bẹ̀. èmi náà wà ń bẹ̀ mo di kámẹ́rà mo wáyà kámẹ́rà. bẹ́ẹ̀ ni gbogbo wa. ṣebí wọn ni mọ́tò nígbà tí wọ́n ní kọ́mọ yẹn lọ gbé búrẹ́dì fún ìyá ẹ̀ tí ìyá ẹ̀ wá ní kọ́mọ yẹn má gbé búrẹ́dì wá tí ọmọ ẹ̀ wá gbé búrẹ́dì lọ ṣebí wọn ló ṣe ọmọ tí lè tẹ̀lá mi. ṣebí mo mọ ibi tó ṣe ń bẹ̀ mo rí bẹ̀. wẹ́ ẹ̀yin tẹ́ wo yẹ fún bí àwọn tọ́ni kan tó sọ ẹ̀ mọ̀ ẹ̀yin tẹ́ tí wò ẹ lọ gbà kẹ lọ wò bẹ́ẹ̀ ni kọ́lọ́ ra kẹ lọ wò bẹ́ẹ̀ ni. àmọ́ ibi tí ń jayé sí mi ò ṣe wà káfà sí. tí o wà ní ìyẹ̀fun tó wà ní. èmi ni mo direct ìyẹ̀fun tó dàtẹ́ ẹ̀yin lè sọ civilize ọmọ bàbá direct ẹ̀pà fún. bó ṣe gbogbo àwọn ará ilé ìṣòwò òun direct wọn. sórí Kàfọ́lá ilẹ̀ yìí. ẹ kàn wò ó rí. wọ́n lè jọ máa ṣiṣẹ́ pé inside and outside importing and exporting ó ń lọ náà ni ìyẹ̀fun ẹ̀yin lè fowó ara yín produce ẹ̀. bẹ́ẹ̀ni. ṣé owó orin ló bí owó ìyẹ̀fun àbí owó mọ́tò ló bí owó ìyẹ̀fun. ọ̀rọ̀ ńlá lẹ́bi rẹ̀. ọ̀rọ̀ ńlá lẹ́bi. bẹ́ẹ̀ni ṣe rí àwọn èèyàn bí èèyàn tó fẹ́ ìwọ̀n tọmọdé bá ti ń ṣe àwọn ló dúró pé Lẹ́gẹ́ ó mọ Pasuma rí ọmọ gbá rí ẹ má wọ rí lọ́pọ̀ Pasuma kó fẹ́ ṣeré abẹ́ ṣe Pasuma mẹ́rin ṣe wọ́n á rí bí mo fẹ́ lówó owó Pasuma máa pọ̀ gan Pasuma tẹ́lẹ̀ pé 1 million wọ́n ní rán ní Pasuma nice Pasuma dáa kò lè gbó pọ̀ lọ́wọ́ ẹ̀rọ ni ó ń bọ́mọdé ṣe ó ń bàgbà ṣe kí nígbà kíní kan ṣáà mi ò lówó wọ́n ṣáà níbi kí n má wọ̀ rí àwọn bí ẹ̀gbọ́n mi àwọn ìyá mi àwọn lọ fún mi lówó níbi kí n lọ kọ story tí bá ní mo dẹ̀ ronú mo jókòó mo sùn mo pa àwọn bí ọ̀gá mi kan ọmọ Bánkẹ́ mo pọ̀ ọ̀gá mi kejì Òkìkí Afọláyan mo ní nǹkan tí mo nírè o bá la máa ṣe ṣe o wọ́n dẹ̀ gbárùkù tì mí wọ́n dẹ̀ ló yà àdẹ̀kú lọ́dẹ̀ dà ó dà ó nígbà bá ṣe àwọn ayé máa láìkẹ́ àdẹ̀kọ́ èyí bá bẹ́ẹ̀ ayé tí ń káyé jẹ náà ni same thing ayé bá yín láìkẹ́ nípa ayé bá ti fọwọ́ sí ó ti lọ. àmọ́ ṣé bọ̀dá Pasuma wá gba owó kankan àbí wọ́n gbà kó tó iye tí ará àta máa fún wọn. Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá mo ò lè parọ́. àǹtí tó ń wò yẹn náà ti pé pàṣẹ orí. tí pàṣẹ bá dé location owó tó bá fún pàṣẹ máa ná ju owó tó fún lọ ìyẹn ọ̀tọ̀ aṣọ tó wọ̀ bàtà tó wọ̀ ó ṣàlè tó rà so kò sẹ́ tó lè sanwó pàṣẹ but àlùbáríkà tí bá sọ mi fọba láyé pé tó bá fẹ́ mi máa ṣiṣẹ́ fún ẹ òun ló bá mi lò. lọ́rọ̀ kan ṣá ọ̀fẹ́ lọ ṣiṣẹ́ yín fún yín. bẹ́ẹ̀ni. free of charge. okay free of charge. ó máa ń free bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. ó máa ń free bẹ́ẹ̀. orin kíkọ tábánikà wò ó ní méní méjì mẹ́ta á tẹ̀ ti tó bí ọdún mélòó lẹ ti ń kọrin ọdún mélòó lẹ ti ń ṣe fíìmù. lẹ́yìn mi sọ lẹ́ẹ̀kan mo sọ fún yín pé eré orí ìtàgé mo kọ́ bẹ̀rẹ̀. lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹ lórin lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀. irọ́ mo lórí mo kọ́ fi bẹ̀rẹ̀. ẹ orin lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀. ṣé rí orin ọgbọ́n ẹ̀ àti ìmọ̀ tó ní òun ló máa lò hip hop tó bá ti ní change kékeré tó dẹ̀ mọ̀ pé kò tó fẹ́ kọ́ ó dá ẹ lójú wọ́n studio producer nǹkan tí mo ní lélẹ̀ tó bá rí bí nǹkan tó ń gbà ń bẹ́ẹ̀ ni á gbà á ní ó yá ó ní ẹ̀dá á ṣe bíìtì fún ẹ á dẹ̀ lé orin sórí bíìtì láàrin 4 minutes or something á drop ẹ̀ tàbí àti drop ẹ̀ wọ́n ní kó lọ ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì kó má fi padà wá wọ́n ní kó wá gbọ́ tí wọ́n bá láìkí nǹkan tó kọ́lẹ̀ kò burú àgbà àwọn PR wa àwọn tó máa ń ràn wá lọ́wọ́ bá wa sáré káàkiri ká gbé sórí internet ká gbé sórí ká ṣe fídíò ká ṣàgbé káàkiri ṣá YouTube oníkankan àwọn náà bá a ṣe àdégbè fún wa bá a drop ẹ̀ kò tán. lọ́rọ̀ kan ṣá èmi tẹ̀ fẹ́ béèrè yẹn. èmi lérò pé wọ́n ti dáhùn yẹn ọdún mélòó àmọ́ yín pé professionally mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ti tó
ọdún 12 ó ti tó ọdún 10. tí mo bẹ̀rẹ̀ ṣe tí mo ti gbé síta bẹ́ẹ̀ ni àbí tí mo ti ń ṣe mo ti ń dá ṣe fún ara mi. Ẹmu ní òkúndùn. Àti kékeré ni o. Láti kékeré mo ti mọ̀ nípa oge. Àti kékeré ni. Mo tún dàgbà tán mo tún bá wọn ṣoge. Ṣé àti kékeré yẹn náà ni ẹ ti ń produce orin yìí orin dẹ̀ ti ń wà níta láti kékeré yẹn náà ni. Ìzọ o àti kékeré mi àtẹlẹ́dàá mi àtàwọn ará ilé mi. Rẹjọ kọrin bí a ti bá wà pàtó ìgbà tí wọ́n bá ní kẹ́ lọ fọṣọ tẹ bá wà ní kíchìn ẹ máa ń kọrin. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ọ̀lẹ́ wa bẹ̀rẹ̀ sí ní gbowó lórí ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní gbowó lórí ẹ̀ báyìí. Kò tí ju ọdún 3 sẹ́yìn. Ọmọ tán bí lánàá náà ó mọ̀ pé òun gbẹ ẹ̀ òun báyọ̀ kan láyé bẹ́ẹ̀ sì máa láàbùrò. Ọdún 3 yẹn náà ṣe inú ọ̀rọ̀ yìí. Táwọn bá wá orin rè eré rè fíìmù rè ẹ jẹ́ ká mú mọ́tò títà sọ́tọ̀ torí mo ewojú yín ẹ máa fẹ́ràn àwọn Ìgbò gan. Ìgbò máa jọ ẹ̀yin gan jọ Ìgbò ẹ máa láìpẹ́ owó Ìgbò rè owó rè mo ti rí fúnra yín. Nínú orin àti tíátà tó bá ní kẹ́ mú kan kẹ́ fi kan lẹ̀ èwo lẹ máa mú. Ọ̀rọ̀ rẹ o. Ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ o. Ará àdúgbò yìí. Ọ̀rọ̀ rẹ ẹ má tí ì dáhùn ẹ ní sùúrù ẹ jẹ́ ká dókè lọ́hùn tá a bá máa fi padà dé ẹ dáhùn ẹ yára lé wọlé nípa ẹgbẹ́ àdúgbò àlejò àbáyé jọ ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ àmọ́ tá a bá máa fi padà dé àlejò wa náà ṣì wà kálẹ̀.